Governor Seyi Makinde ṣe rí ìlú Ìbàdàn ó jẹ́ ìlú olókìkí ó jẹ́ ìlú alágbára ó jẹ́ ìlú tó yẹ pé nílẹ̀ Yorùbá bílẹ̀ Yorùbá ṣe jẹ́ yẹn kò ṣe ìlú tí a gbọ́dọ̀ fọwọ́ sẹ́yìn kódà tí ò bá ṣe pé ayé àwọn bàbá wa táwọn bàbá wa láàfin ti lu ayé dáadáa Ìbàdàn gan ló yẹ ká pè lólórí mi ìgbé yín mọ́ra o mo mọ nǹkan tí mò ń sọ o ṣé wá rí àwọn ọ̀nà tí wọ́n wá ń gbà àwọn kan tó ní yọkọlú Aláàfin kò wá tán bí ẹ bá mi ṣí àkíní yìí o ìjà kọ́ o ẹni tó bá dẹ̀ gbéjà wá déédéé bẹ́ẹ̀ náà a mọ ibi tá a máa rán wọn sí we report you and block you ẹ fi comment tó make sense sílẹ̀ tọ́ọ̀tì títí ẹni àwa ti kúrò ń bẹ́ẹ̀ a ti kọjá bẹ́ẹ̀ tá a bá ṣe láìfù kan tó bá máa wá wọn lọ ní Aláàfin àwọn kan a ti kúrò ń bẹ́ẹ̀ ẹ ṣe míì àsìkò tá a wà yìí àsìkò ṣe míì ni tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ kan tó kàn ń tẹnumọ́rọ̀ kan ó lọ́rọ̀ tó fẹ́ sọ ní avenue ni ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni jẹ́ fún àwọn tó fẹ́ rí owó bẹ́ẹ̀ ni ìtì lábẹ́ kò sọ̀rọ̀ nu wọn ẹ fi wọ́n lẹ̀ àti Aláàfin àtọ̀ni ẹ fi wọ́n lẹ̀ èmi gángan bára mi wí àwọn gan fi wọ́n lẹ̀ kó ní kálukú máa gbó bí ajá tẹ́ bá gbogbo títí sí gẹ̀gẹ̀ ọ̀run yín bá fẹ́ yọ ẹ máa fi Aláàfin lẹ̀ láti lẹ̀ dẹ́lẹ̀ láti lẹ̀ dáyé ní Aláàfin ọ̀tí Ọọ̀ni náà ti máa ń ní ọ̀tá àwọn ọba méjèèjì yẹn wọ́n wà nù ọba tó máa ń lọ́tà bọ́ ibi tí mò ń lọ́kọ́ nìyẹn bàbá wa Seyi Makinde ẹ ṣé o ẹ kú náwó ọjọ́ àmọ́ gbogbo ibi tẹ́ ẹ gbé gbà ó yọ ọmọ Ọ̀yọ́ àwọn kan ní a máa sọ̀rọ̀ èwo láì máa sọ̀rọ̀ kó mọ́ ohun tó máa sọ ni ìtìjọba máa fi wá ẹ kiri ò ní sọ ìyẹn máa fọgbọ́n sọ̀rọ̀ ni we have right láti sọ̀rọ̀ mo wá rí pé àwọn kan ń ṣe débi pé àwọn kan wá sàn tẹ́tì mi lábẹ́ bíi pé kí n sọ̀rọ̀ kí n against Ìbàdàn àbí kí n against Ògbómọ̀ṣọ́ so káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà kọ́ wá fún mi káwọn ọmọ Ìbàdàn náà kọ́ wá fún mi káwọn ọmọ Ilé-Ifẹ̀ náà kọ́ máa ṣe tiwọn kọ́ ọmọ Yorùbá náà máa ṣe mò ń bọ̀ ọ̀gbẹ́ni kan olóhùn eléko mo máa sọ̀rọ̀ ẹ̀ ń bíbà ẹ̀ bọ̀ mi ní tí sọ́nsìn bọ̀ gọ́vnà Seyi Makinde ẹ ṣe dáadáa o nǹkan ni màá kọ́kọ́ fi ṣàkàwé fún yín ni pé bó ṣe jẹ́ gọ́vnà Ọ̀yọ́ state ń sìn ó wá ní àwọn ọmọ lábẹ́ ó dẹ̀ fi àwọn ọmọ yẹn inú àwọn ọmọ lábẹ́ tó níyẹn ó wá fi wọ́n jẹ kánsílọ̀ ni wọ́n tẹ́lẹ̀ ó wá gbé wọn kúrò nípò kánsílọ̀ yẹn ó wá fi wọ́n ṣe chairman ní ọ̀ndà ẹ̀ Seyi Makinde ni mò ń bá sọ̀rọ̀ yìí sí o torí mo mọ̀ pé tó máa gbọ́ ni àwọn deputy governor Ìbàdàn gbogbo wọn mo fẹ́ kẹ́ gbọ́ ó wá fi wọ́n sí ọ̀ndà ẹ̀ ó change wọn from councillor to chairman ọjọ́ wa sún síwájú ó dẹ̀ ti wà nínú written pé wọ́n ló ṣe ọdún lọ bí ọdún ó ti wá ń wọ bí 50 because now it's 50 close to 50 ṣá ẹ̀kọ́ náà pààrà àwọn ọmọ chairman ẹ yẹn tó yẹ pé ìwọ ló grade wọn láti councillor sí chairman àwọn wa sọ fẹ́ pé àwọn máa fẹ́ máa bẹ́ẹ̀ du ipò bó ṣe rí nìyẹn o ṣe rí àwọn ò lè bá Ìbàdàn jà torí nǹkan kan náà ni wa wà láàyè ajé àmọ́ history ò ní gbàgbé ara ẹ̀ ṣe rí history tí ò ní gbàgbé ara ẹ̀ ni pé mo rí pé lójú tèmi kí tó lọ sórí history yẹn mo rí pé Seyi Makinde ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni torí àwọn gọ́vnà tó lágbára ju Seyi Makinde tí wọ́n dánwò wọn rí ṣe kódà gbàtàkàlà dánwò pẹ̀lú Aláàfin ó padà tẹ́ ni bàbá ní tó bá wọlé màá ṣígbá kò wọlé a lè rí irú Adéyẹmí mọ́ èpè kọ́ àmọ́ fẹ́ kẹ́ mọ̀ pé bí wọ́n bá ṣe pẹ́ nípò ọba bẹ́ẹ̀ ló ṣe máa lágbára sí àmọ́ àwọn kan tó yẹ pé nígbà tí ọba kan jẹ ìkan nínú àwọn tó ń gbìjà ọba náà òun ló kọ́kọ́ bú ọba yìí àti kò ń bẹ̀ gbogbo yẹn rewind ọ̀rọ̀ yẹn sẹ́yìn àmọ́ nǹkan tẹ́mi rí tí gọ́vnà Seyi Makinde ń ṣe ó wò pé kóun ṣe kóun tó lọ
Governor wa ń ta àbùkù, governor táwa pọ́nlé lójú tèmi. Àwọn ò ní bú governor but ẹ ń ta àbùkù lu ìlú Ọ̀yọ́. Ẹ fẹ́ gbé agbára Aláàfin lọ́lẹ̀. Ìtí mo fi wà concern tí mo fi take time mi. Mo fẹ́ gbọ́n tí everybody máa sọ. Governor Ṣèyí Mákindé, ẹ dẹ̀ mọ̀ yí pé àwọ̀ tí ó wà lára Aláàfin tá a ṣẹ̀ṣẹ̀ fi jẹ, èmi ò lè sọ pé ẹ̀yin lè fi Aláàfin jẹ òtòrò yé mi. Ẹ kàn wà ní position governor láti fún Aláàfin ní certificate ni. Ìwọ kọ́ ló fún Aláàfin jẹ. Ọlọ́run kò ṣe ẹni tó yẹ pé ìwọ ló máa wà. But Governor Ṣèyí Mákindé, lọ́dọ̀ tèmi àtàwọn mi, you could have been the best governor so far. Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ púpọ̀. Ọlọ́run dẹ̀ fún ẹ ní agbára láti jẹ́ pé ní táìmù tiẹ̀ ló fi ọba bíi 6 jẹ, ìwọ nìkan tán. Ó fà sẹ́yìn jẹ, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jẹ, Olúbàdàn jẹ, Òfolúgbọ́n jẹ, Afàrẹ̀sà jẹ, Ọ̀fà Aláàfin jẹ. Ẹ ti ó yẹ kó ti yé yín. Táìmù tiẹ̀ ni gbogbo àwọn ọba yẹn kú. Táìmù tiẹ̀ náà ló fi wọ́n jọba. Kò bá máa wá jẹ́ wọ̀. Governor Ṣèyí Mákindé, ẹ ti gbàgbé. Ó ní position Aláàfin in Yoruba land. Kò ṣe position tá a lè tọ́ ìpẹ̀lú. Position Aláàfin ò ń ṣe position tí wọ́n ń tà. Àṣé Ṣèyí Mákindé ń ta ohun dẹ̀ tàkúté fún wa ni. Kò wá sí ẹjọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé. Bàbá wa Adéyẹmí ló fà á. Bàbá ló kẹ́ran kó lọ́gbọ́n. Bàbá ló kẹ́ran ẹranko lọ́gbọ́n. Tí ò fi tó dẹ̀ tàkúté tí ò bu yẹ̀pẹ̀ sí. Ẹranko máa rí pé ò bu yẹ̀pẹ̀ sí. Tó bá jẹ́ ìgbà tí bàbá wa Adéyẹmí dé kábíyèsí Olúbàdàn wa tèní. Tó bá jẹ́ ìgbà tí bàbá wa Adéyẹmí dé wọn ní adé ní 1976. Ní bàbá ti bu yẹ̀pẹ̀ sí ni. Kò ní sí nǹkan báyìí. Tó bá jẹ́ ìgbà tán dé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ládé. Kò ní sí nǹkan báyìí. Mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ kíní yìí o. Ọ̀rọ̀ ebú kọ́ leléyìí o. Anybody lè bú mi o. But olóòótọ́ kò ń lẹ́ni. Ṣé mọ̀ yí pé Aláàfin ìpẹ̀kun ọba ni nínú ọba. Mo tún rá àwọn kan náà sìn, àwọn kan tiẹ̀ ti tún yí ìtọ̀ padà. Wọ́n number 16 ni, mi ní lọ́bẹ̀. Ìpẹ̀kun ọba ni Aláàfin. Aláàfin dẹ̀ jẹ́ ọba kan ńlá tí èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún. Kó tó dárúkọ ọba 5 nílẹ̀ Nàìjíríà lénìí. Wàá pe Aláàfin, bó pè ṣàkọ́kọ́ wàá pè ṣèkejì. Rotation ẹbọ ìwà nìyẹn. Ibẹ̀ náà ni Ṣèyí Mákindé ti wá ní kó máa rotate ní chairmanship. Ó fẹ́ fi ọgbọ́n yẹn bíi pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ mi ṣe rí. Mo pé Ṣèyí Mákindé gangan mọ̀ fẹ́ tẹ ojú Aláàfin yìí. Ó fẹ́ tẹ̀ mọ́lẹ̀ ni. Ojú ayé ló ṣe fún wa bàbá Ṣèyí Mákindé, ẹ má bínú. Torí tá a bá sọ̀rọ̀ yìí kò dáa. Ìdí tí mo dẹ̀ fi ní ojú ayé ni. Ó rí pé táàmù yìí Ọọ̀ni ni wọ́n fi ṣe chairmanship gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Àwọn Ọọ̀ni àti Aláàfin tó wá ní pátá lórí dìde fún mi dìde fún ẹ. Ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ má jẹ́ ká máa ṣe ọ̀rọ̀ mi gbọ́. Èèwọ̀ ni Aláàfin ò lè dìde fún Ọọ̀ni. Èmi tí mo sọ fún yín bàbá wọ Ọọ̀ni rìṣà gangan mọ̀ pé Aláàfin ò lè dìde fún òun. Kí là ń jà fún? Ẹni tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọọ̀ni gangan, ẹ pe Ọọ̀ni ní kọ̀rọ̀. Àwọn àwòrò ṣàṣà Ilé-Ifẹ̀ àtàwọn àwòrò ṣàṣà Ọ̀yọ́, wọ́n mọ̀ pé Ọọ̀ni ò lè dìde fún Aláàfin. Aláàfin ò dẹ̀ lè dìde fún Ọọ̀ni. Kí la wá ń fà? Ẹ jẹ́ ká fìtàn gidi lẹ̀ fún ọmọ wa. Ẹ jẹ́ ká kó òǹdí. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.